kí gbogbo ọmọ Yorùbá níbikíbi tá a lára dé tá a mọ̀yàn dé tá a ta ẹ̀kàn dé tá a wọ lébùdé ibi tá a tan dé náà ní jẹ́bà òun lágbára Ọlọ́run ànígbọ́rọ̀ òkèrè ìbànújẹ́ sẹ́nìkọ̀ọ̀kan nínú wa akẹ́ndọ̀rọ̀ Awíkonko olóko mi Àjàó Àrórè Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ṣe ibi tá a roko tì sí náà láfàbọ́ sí ọ̀rọ̀ lórí àwọn ẹ̀yà Ìgbò tàbí nǹkan tí ọ̀kan lára àwọn ẹ̀yà Ìgbò sọ tá a sì nígbàgbọ́ wípé ní tá a bá fọn sínú fèrè ní fèrè ọ̀fọn síta ẹni tá a kọ́ ní kàtọ́gbà ó ní díẹ̀ kà nínú tẹ́lẹ̀ ni lélẹ̀ tó túmọ̀ sí wípé ọ̀rọ̀ tó ń gbé jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n jọ rò ó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n jọ sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n jọ gbàgbọ́ wípé bẹ́ẹ̀ ló ṣe rí and again níbi tó ti sọ̀rọ̀ yìí tí mo ti pick ẹ̀ o nìkan kọ́ ló wà ń bẹ̀ àwọn tí wọ́n wà ń bẹ̀ wọ́n pọ̀ ṣùgbọ́n òun ló sọ̀rọ̀ o nìkan ló sọ̀rọ̀ ń bẹ̀ now gẹ́gẹ́ bí àlàyé tí mo ti ń bá bọ̀ ṣe pé àwọn point ẹ̀ ni mo nílẹ̀ tí mò ń reflect lé lórí níbẹ̀ níbi ìkan ló ti sọ wípé they be living in Lagos but from Osun State Ìjẹ̀bú or now téèyàn bá ń gbé lẹ́kọ̀ọ́ tọ́jú ọmọ Ọ̀ṣun tọ́jú ọmọ Ìjẹ̀bú ló dífá fáwúsá Fúlàní tí ń gbé lẹ́kọ̀ọ́ ló dífá fún TV ló dífá fún Niger Delta ló dífá fún Fúlàní ló dífá fún Ìgbò tí ń gbé lẹ́kọ̀ọ́ ló dífá fún Benue tí ń gbé lẹ́kọ̀ọ́ everybody lórí Èkó gẹ́gẹ́ bí ibi tí ọrọ̀ ajé òun ti because èrò pọ̀ ń bẹ̀ wọ́n fọkàn sí pé kò sí nǹkan tó fẹ́ tà lẹ́kọ̀ọ́ tí ò ní tà nítorí tí ọ̀pọ̀lọpọ̀ lọ sí Èkó nìyẹn abèlú ìgbé company pọ̀ ń bẹ̀ now wá tún ní that's not the issues because that's not the issue because with Igbos because we build two lives an average Igbo person built two lives one in the east and one in where they are located now n tó ń gbìyànjú àti sọ ni wípé àwa máa ń sọ lẹ́nu tá a bá ti kúrò nílé that's a great mistake ó ní every Igbo indigene ló ń gbé ìgbé ayé méjì ló nílé ayé méjì tí wọ́n ń gbé ìkan ní east ìkan ní ọ̀dọ̀ nílùú àwọn ìkan níbi tí wọ́n bá gbà tí wọ́n bá ń gbé n tó túmọ̀ sí ni pé àwọn ò gbàgbé ilé táwọn bá gbé kò sí báwọn ṣe gbé lájò táwọn ò ní lọ sílé táwọn ò ní gbélé táwọn ò ní wà nílé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe rí fúnra Yorùbá and lo and behold kì í ṣe gbogbo ọmọ Ìgbò ni máa ń lọ ilé lóòrèkóòrè lóòótọ́ àṣà gbogbo ìlú ni láti lọ sílùú abínibí èèyàn láti lọ celebrate ọdún àwọn èèyàn kan táìmù Christmas làwọn ọmọ Ìgbò máa ń lọ sílé jù Christmas New Year wọn lọ lé Yorùbá àsìkò tá à ń lọ lé pọ̀ ní tiwa ọmọ Yorùbá lè lọ lé fúnlé iléyá Yorùbá lè lọ lé fúnlé ìtúnu àwẹ̀ Yorùbá lè lọ lé fún ọdún àjínde Yorùbá lè lọ lé fọ́dún Christmas náà lè lọ lé fọ́dún New Year kò sí ẹ̀yà tí ò kí ń lọ lé ọdún so kò sẹ́ni tó lè gbé lọ́nà méjì at the same time ibì kan lèyìn ó gbé ibì kan lẹ̀dá ó ti wá so ìgbàgbọ́ wọn nìyẹn now mo wá gbọ́ òun anywhere you see an Igbo man it will be established now ìjà wa bèrè lọ wa wípé sí àwọn ẹ̀yà tó kù tá a bá rí wọn wà established síran Yorùbá wà established níbi tán bá wà kẹ́ni Yorùbá ń ṣe nílùú ibi tán bá lọ iṣẹ́ náà ní kálukú ń ṣe ẹni tí ń ṣiṣẹ́ ọwọ́ wà established ẹni tí ń ṣòwò wà established ẹni tí ń ṣiṣẹ́ oṣù wà established teacher wà established ẹni tí ń ṣiṣẹ́ ní factory wà established ẹni tí ń ṣiṣẹ́ ní company wà established establishment ni pé kẹ́dà ó ní nǹkan tó ń ṣe lọ́wọ́ tí ń fún lówó torí pé Ìgbò wa ń ṣe business wọn ò kàwé wọn ò pọ̀ nínú civil service ìyẹn ò túmọ̀ sí pé wọ́n mọ̀ ọ́ ṣe naturally ìran ìṣòwò ní máa ń lówó ju ẹni tó jẹ́ civil servant lọ because civil servant base lórí salary businessman or businesswoman wọ́n base lórí gain dẹ̀ ó lè wà varies because ọjà tó ń bá rà ní 5,000 wọ́n lè tà fẹ́ lómi ní 5,001 wọ́n lè tà fẹ́ lómi ní 5,002 wọ́n lè tà fẹ́ lómi ní 5,005 wọ́n lè tà fẹ́ lómi ní 6,000 wọ́n lè tà fẹ́ lómi ní 7,000 ó depend lórí bí
lórí ẹni tó wá rajà, bẹ́ẹ̀ ni yẹn ṣe mọjà ná sí, bẹ́ẹ̀ ni yẹn ṣe mọ̀ nípa ọjà yẹn sí. So ó máa ń jẹ́ kí èrè ẹni tó ń ṣe business kó pọ̀ jọjọ, kó má lòdìwọ̀n, kó má ṣe àyàtọ̀ sáwọn nǹkan tó wà fixed, tí price ẹ̀ ti wà fixed tí ò ṣe ń ná. Ọjà supermarket nìkan dẹ̀ nìyẹn, kò sọ́jà míì tá a lè ná yàtọ̀ fún búrẹ́dì nìkan lèèyàn ò kí ń ná iye tó bá ti pè fún ọ, because wọ́n ti ṣe lódiwọ̀n ilé ìtagbára ẹ bá ká ni wàá mú bẹ̀. Èló làwọn búrẹ́dì ilé 250 ni o, èyí 300, ilé 400, ilé 500, ilé 600, ilé 1000, ilé 2000, ìtagbára ẹ bá ká ló mú bẹ̀. Kì í ṣe wípé ilé ìtẹ́pẹ́ 250 kò gba 200, kò tiẹ̀ sẹ́ni tí yóò dá ọ lóhùn. So now anywhere you say an Igbo man, it will be well established. That is not acceptable. Kì í ṣe gbogbo ọmọ Igbo ló wà well established. Àìmọye ọmọ Igbo tí ń ṣalábàárù, àìmọye ọmọ Igbo lálábà tí ò ní ṣọ́ọ̀bù, àìmọye ọmọ Igbo ní Ládìpọ̀ tí ò ní ṣọ́ọ̀bù, àìmọye ọmọ Igbo ní Sango Ọ̀tà tí ò ní ṣọ́ọ̀bù, àìmọye ọmọ Igbo ní Abẹ́òkúta tí ò ní ṣọ́ọ̀bù, ọ̀pọ̀lọpọ̀ ọmọ Igbo ní Ìbàdàn tí ò ní ṣọ́ọ̀bù. Tọ́yẹ́ pàgbàtà ní í ṣe wetin you wan buy? Come we get am for shop. Yóò mọ̀ lọ ṣọ́ọ̀bù bí tán ti ń ta. Ìwọ gangan lè fún lówó, possibly ẹni tí ń tajà náà lè fún lówó. So gbogbo ọkọ ni wọ́n wà well established. O dey follow him to his village, you will know is an odogu. Well, arínimọ́ni làkínimọ́ni, kárínilódò tó ká bá ní délé. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìran Yorùbá náà ṣe wà. Odógún nìran Yorùbá náà, odógún lọmọ Yorùbá náà tó bá tẹ̀lé wọn délùú wọn, because majority tó believe pé ọ̀jẹ̀ nǹkankan níbi tó ti rí wọn, gbà tó bá délé lọ́mọ̀ pé wọ́n tóbi jù bẹ́ẹ̀ lọ. Yorùbá ò kì í ṣẹ̀yà tí máa ń dẹnu, tí máa ń gapá, tí máa ń fọ́nu káàkiri pé báyìí ni mo ṣe tó, báyìí ni mo ṣe rí. Yorùbá ò kì í ṣe bẹ́ẹ̀, because kí ló ní tẹ́nìkan ò ní rí ni máa ń jẹ́ ká rẹ apá wa sílẹ̀. Because nígbà whatever tó wù kó ní, nígbà tó bá rí ẹni tí ò tó ọ tó ní jù bẹ́ẹ̀ lọ ní máa ń jẹ́ ká rẹ apá wa sílẹ̀. Àti pé ẹsẹ̀ ọ̀tá Yorùbá yìí ga lójú ẹ̀. Ọ̀gbọ́n Yorùbá ni wọ́n ní ara mọ́tò wọ́n lálòkù ọkọ̀ lára. Abúlé kí ló rúkọ ẹ̀, ọ̀tá ẹni pògbò ọ̀yà lọ́rọ̀ Yorùbá. So gbogbo yẹn ò kì í jẹ́ ká lè ga pátá bí ríra wa gẹ́gẹ́ bí ẹni pé báyìí la ṣe tó. Now so kò sẹ́ni tí ò sodógún láàyè rẹ̀ bí kálukú bá ṣe ronú. Always beyond their imagination that after the war they could not control us. Now ẹ rí i pé gẹ́gẹ́ bí àlàyé tí mo ti ń ṣe bọ̀ pé ìkórìíra tí wọ́n gbìn sọ́kàn ó ti wà lọ́kàn wọn tipẹ́tipẹ́. Nígbà tí èèyàn bá ṣe ń rí fáà sí ọ̀rọ̀ 1967 sí 1970 ẹ rí i pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ dangerous. Ní tí Yorùbá máa ń fẹ́ ni pé bí nǹkan bá ń dùn ọ́ sọ once and for all, lẹ́yìn ẹ̀ bóyá ẹnìyẹn máa tọrọ àforíjì, Yorùbá ti nígbàgbọ́ pé ó ti tán nìyẹn. Ni Yorùbá fi máa sọ pé àwọn ò láìkì àwítúnwí, pé kéèyàn máa rán ọ̀rọ̀ mọ́nu. Yorùbá ò fẹ́ràn ẹ̀. Now ìran ẹ̀yà Ìgbò wọ́n nígbàgbọ́ wípé Yorùbá ló ṣàkóbá àwọn ní 1967 sí 1970. Yorùbá ò dẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú wọn, fúnra lára wọn ni wọ́n pe ogun, wọ́n jagun, wọ́n ṣẹ́gun lábẹ́lé, kí wọ́n dẹ̀ jókòó sábẹ́lé wọn ni wọ́n yanjú náà bọ̀ nílẹ̀ Yorùbá ká tó ṣẹ́ wọn léegun ẹ̀yìn, ká tó sọ fún wọn wípé àràbà ń bàbá ẹni abálábà ń bàbá. Láti ìgbà yẹn náà lọmọ Ìgbò ti ń rọ nǹkan nílùú wọn o, náà ti ń rọ̀bọ, náà ti ń rọta, náà ti ń rọ àyà. Ṣùgbọ́n bó ti wù kí ọmọdé ọmọ àjító òkò ní ọba kòkòté ntàgbàlagbà fi ń jẹ̀kọ́ àbí ewé lọ́wọ́. Now only their parents have this grudge, this beef against Igbo. No, our parents doesn't have anything against you. Our parents even accommodated you than any other tribe in Nigeria. Now going back to the Civil War, after Civil War you have nowhere to go, you have nowhere to stay, but we accepted you, we accommodated you in our land. We gave you land to do your farming. Àwọn òbí wa fún yín lọ́pẹ́ nínú oko wọn káwọn ọkùnrin yẹn máa fi dẹ́mu ilẹ̀ fi láǹfààní àti live láàrin wa. Free education táwa jàǹfààní ńlá àwọn ọmọ yín wá jàǹfààní ní south west
àìmọye ọmọ Ìgbò tán bí síbí first born tán kọ́kọ́ bí síbí lẹ sọ ní Bámidélé lọ́pọ̀lọpọ̀ ibi jákèjádò ilẹ̀ Yorùbá. So àwọn parents wa ò ní nǹkan kan against yín, wọn ò dẹ̀ create any hatred sí wa lọ́kàn. Ẹ̀yin lẹ sọ pé ìyá yín ò bí dúdú, ìgbà tẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ làwọn náà bẹ̀rẹ̀ sí ní fún yín lésì wípé kò sọ àìsàn ọmọ lọ nílọ gbèsè wá o, bínúbínú ọ̀tọ̀ dùnràndùnràn ọ̀tọ̀ lọ lílọ mẹ́sì wá ọ̀tọ̀, àwa máa bínú lóòótọ́ àwa máa dùnràn àìsí ìrere lílọ gbèsè wá. Látìgbà tẹ́yìn tí ń sọ̀rọ̀ làwa náà ti ń fún yín lésì because àwọn wípé àbá ní dòótọ́ ojú ni kì í jẹ́ ká dáa, irọ́ a máa dòótọ́ béèyàn bá ti ja onírọ́ níyàn, bẹ́ẹ̀ bá set record straight. Ńgbà tó gún parí ẹ̀ ríbi lọ àwọn Red Cross ló káwọn ọmọ yín gbogbo àwọn irú àwọn tó ń sọ̀rọ̀ yìí nìsín they were nowhere to be found then because wọn ò tí ì dáyé. Irú ẹni tó ń sọ̀rọ̀ yìí ò tí ì dáyé 1970, he doesn't know anything about civil war. So àwọn èèyàn ni wọ́n sọ fún un tó bẹ̀ bálẹ̀ nu wọn náà ló náà rán mọ́nu yìí because Káló ti dàgbà díẹ̀, Káló ti pé bíi wọ́n ti bí before 1970. ìbá mọ̀ ọ̀rọ̀ tí ìbá sọ ìbá ti sọ ilé yìí. Yorùbá ló gbà yín sílé, ìjọba ló announce lórí rédíò pẹ̀lú Ọbáfẹ́mi Awólọ́wọ̀ pé káwọn Yorùbá kí wọ́n wá máa mú àwọn ọmọ yín tán kódà sórí àkìtàn kán máa mú wọn sọ́dọ̀ méjì méjì ẹyọ kọ̀ọ̀kan méjì méjì, ẹni tí ó fi wọ́n sílé ìwé ẹni tí ó fi wọ́n sẹ́nu ẹ̀kọ́ṣẹ́ bí wọ́n ṣe ń ṣe nìyẹn. ẹ̀ ń gbé lọ́dọ̀ wa wọ́n dà yín pọ̀ mọ́mọ́ tọ́, wọ́n dà yín pọ̀ mọ́mọ́ tọ́, ẹlú mọ́ wa láàrin, a discriminate àyà yín sọ́tọ̀, we always see you as one of our family. Ṣùgbọ́n yìí nìsín Yorùbá ní tọmọdé bá kọyín alẹ́ àgbà ó fi tàn balẹ̀, ẹ̀yin ilẹ̀ ń tanná wọ́rọ̀. Now mọ gbọ́ ọ̀kan tó sọ ó ní they are upset that their fathers fail in establishing themselves. Ṣé Yorùbá ń gbọ́ ọ̀ ń gbọ́rọ̀ ọ̀ ń gbọ́ nǹkan tó ń sọ sínú bàbá ńlá bàbá ẹ̀ ni they are upset that their fathers fail in establishing themselves and now in their youthful age they are seeing the same pattern of life. My darling brothers and sisters, tọ́jọ́ ọmọ Yorùbá nígbà kan àmọ́ sọ pé téèyàn bá jọ ọmọ ọkọ Yorùbá mo wá rí pé kò sẹ́ni tí kìí sọ ọmọ ọkọ Yorùbá, kò sẹ́ni tọ́jọ́ máa lè Yorùbá, ìrònú wa ní òpapọ̀ tí ò dẹ̀ lè papọ̀ kò bára mu. Bọ̀ tó bá tásìkò kan tó yẹ ká jí ẹ jẹ́ ká jí dìde. Ó ní àwọn baba ńlá baba yín fail, ẹ̀yin náà ti wá ń ríra yín ní pòsíṣàn yẹn pé báwọn baba wa ṣe fail àwa náà ṣe fail. Yorùbá sì ní ìyá ò ní rùtì kan mọ́ rù sẹ́pẹ́, wọ́n wá ní bí ìṣẹ́ bá mọ́kọ láyà yọ ọ̀ràn mọ́. Ṣé lóòótọ́ làwọn baba ńlá baba wa fail? Is it true? Páwọn grandfather wa àwọn great grandfather wa fail? Ṣé lóòótọ́ ni páwọn gan fail? Our generation yìí a fail torí pé a kó ẹ̀yà Ìgbò mọ́ra, a fail torí pé a rí wọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ wa, a fail torí pé a respect wọn ju bó ṣe bọ́n ṣe tó lọ, a fail torí pé a fún wọn regard tí ò tọ́ sí wọn, a fail torí pé a ti accommodate wọn jù, accommodate wọn yẹn ti wá dàrí fín. Yorùbá an adage usually say the silent moving of a tiger is never a symbol of timidity. Yíyọ ẹkùn tó jókòó òwe Yorùbá ni. Now ṣé gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí sówó ọ̀tí ẹ̀ kí ló máa wọ̀ ọ̀rọ̀ wọ̀nyí wá. Now wọ́n ní that their father failed is manifesting in their own lives. Ìmí àti wọ́n ní bá wù yẹn o pé ìṣẹ́ tó ràn wọ́n tó máa wọn bàbá wa ó ti affect àwa náà ó dẹ̀ hàn nínú ìgbésí ayé wa. Ṣé lóòótọ́ ni ó ní I don't take it too personally but I see it as a bunch of failure. Bí n bá rí wọn máa rí wa gẹ́gẹ́ bí ẹni pa fail, bunch of failure. Now Lagos is a set pit
ibi tó múnú bí mi jù ń bẹ̀ nìyẹn mo ń padà bọ̀ lórí ẹ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run fún mi ṣẹ́jú méjì péré. God bless you. MDT Clearing, Freight and Logistics. Bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo Services wá dúró tán láti Nàìjíríà. A ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀. MDT Clearing Services lékè téńté. Àṣẹ tó ń tẹjọba tá a gbà. Ó mú àwọn èèyàn yàn wá láàyò láti port. Ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín. Bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. Àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá. Professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn. Níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní rajà. Product sourcing ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́. À á sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó. Ní MDT Clearing, Freight and Logistics. Akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte. Ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street, Ajao Estate, Ikeja, Lagos. A sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. Bákan náà, ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +1647-289-5364. Website www.mdtfreights.com. MDT Clearing, Freight and Logistics. Assure delivery. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé, mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí Ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún. A tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀, ẹ kàn sí iléeṣẹ́ Godwin. Ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálálẹ́, ẹ má ka pépà bò, ẹ kàn sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín, a ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kó tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis. Arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin, orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro, ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun, ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń ro ẹ́ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, àpapọ̀ ara á máa tá. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró. Gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù. Ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni. Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement, ẹ lè máa tọ̀ léraléra. Ẹlòmíì ò lè rí tọ̀tọ̀ rárá. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí ti máa jábọ́. Ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra, kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí á ti máa jábọ́. Ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ. Ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù, ara iṣẹ́ wa ni. Lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi ni. Àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis, ooru inú ẹ̀dọ̀ ni. Ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára, ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n. Ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive, ẹ kàn sí wa. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́, ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́.
mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 080-330-34777 080-330-34777 ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni bó lè jẹ́ Port Harcourt ni bó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kàn sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọrùn àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìjẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide àwa máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ̀rà láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 080-330-34777 iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwin it can never be like Godwin. I used to tell you health is something to be treasured. Ire o. Ìwúrí ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ ohun tá a fẹ́ tẹ́lẹ̀ dọ̀ sì máa fàṣẹ sí ní wàrà ṣe é sà. Tọdún yìí tó ti wọlé dé o. ọ̀rọ̀ ni ọmọ ṣẹ́gilájẹ́ ẹ̀là àwòrí ọmọ làkúlà sọ̀rọ̀ ọ̀gbẹ̀gbẹ̀ kan gbogbo wọn gorí ìrókò wọn pariwo ajé tantan gbogbo ẹ̀dá yìí pátá tó fẹ́ bẹ́gbẹ́ pé lànà lẹ́nu iṣẹ́ òfẹ́ máa rí tajé ṣe kó sòwò kó bóde pàdé ìṣègùn ọ̀tá lójú ayé àti lójú ọ̀run ẹ̀rìn tó ń wá ọmọ lọ́jọ́ tó ti pẹ́ ìjákulẹ̀ lórí ìwé ìrìnnà ní gbogbo ìgbà òtún rí jẹ̀rí mu tẹ́lẹ̀ ṣàdédé ní gbogbo nǹkan lọ́bìrìbì tètè máa bọ̀ níbi ìwúrí ọdún tuntun yìí èyí tó máa wáyé fún ọjọ́ mẹ́rìndínlógún gbáko ní dẹ̀sẹ̀mbà ọdún tá a wà yìí kó wá tọrọ gbogbo ohun tó fẹ́ fún ayé rẹ ní ti dáadáa káwọn alálẹ̀ ó sì máa fàṣẹ sí lójú ẹsẹ̀ àwọn tó wá lọ́dún tó kọjá ohun tí wọ́n fẹ́ ti tó wọn lọ́wọ́ wọ́n ti ń gbé ìgbésí ayé ìrọ̀rùn báyìí ìwọ náà má ṣàfira ẹ̀ wá gbọ́ o ẹ̀yin tẹ́ bá wà lọ́nà tó jìn lórílẹ̀‐èdè Nàìjíríà àtẹ̀yin tẹ́ wà ní èyíkéyìí orílẹ̀‐èdè ní Áfíríkà tó fi mọ́ ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tẹ̀lé ráàyè wá síbi ètò yìí físíkàlì ẹ̀ má fòyà ṣẹ́rí bí ìwúrí ọdún tuntun yìí bá ti ń lọ lọ́wọ́ ní December a máa ṣe fídíò kọ́l pẹ̀lú yín tí kálukú dẹ̀ máa ṣe ìwúrí rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ní èmi kan ìwọ kan tó lóyìnbó ń pè ní one-on-one táṣe ó dẹ̀ máa dùn lójú ẹsẹ̀ privacy yìí jẹ́ wá lógún gidi gan ni o àwọn tí yóò máa súre fáwọn èèyàn níbi ètò yìí mímọ́ ni gbogbo wọn wà àwọn alálẹ̀ ló ń gbẹnu wọn ṣàṣẹ elédùà ló fi ṣẹ́ràn wọn ó yá tó bá wà ní Nàìjíríà tàbí any country ní Áfíríkà bó sì jẹ́ lóyìnbó ló wà tètè pé àwọn hotline wa yìí kó book sílẹ̀ +23491509170 tàbí +2349150491169 tó fi mọ́ +2347031854347 ẹ̀yin tẹ́ ẹ bá wà ní ìpínlẹ̀ Ògùn àtàgbègbè ẹ lè kàn sí iléeṣẹ́ wa láti lọ book a wà ní number 55 OEA compound along Old Ondo Benin Express Road adjacent Bena Farm Junction Ìjẹ̀bú Ìlẹsẹ̀ nípínlẹ̀ Ògùn tàbí kẹ́ ẹ kàn sí OEA Apps and Scrub Spices lórí Facebook @OEA_Abba lórí Instagram wẹ́bsáìtì wa ní www.oea/abba.com email address wa ní appscrubs2019@gmail.com níbi ìwúrí ọdún tuntun tó máa wáyé ní December ọmọọba Ọlámilékan Olóhùn aláṣẹ OEA Apps and Scrub Spices ló wí pé tèmi tiẹ̀ ò ní ṣòro ṣe o èéṣẹ́. ẹ káàbọ̀ padà well gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ ó ní Lagos is a set pit níbo náà ń pè bẹ́ẹ̀ ilé oorun ní jẹ́ bẹ́ẹ̀ o ó ní Lagos is an abattoir Lagos is an abattoir the reason why people come there is because of opportunities. Are you listening to those people? Torí kí lè dá sí ń lọ àwọn tó lọ sókè òkun torí kí náà ṣe lọ is it not because of opportunities? ọmọ Yorùbá tó kù nílẹ̀ Yorùbá tó lọ sílẹ̀ Yíbò kí ló wá lọ sọfẹ́ lọ sẹ́rú ń bẹ̀ ni opportunity ní kálukú wá káàkiri ọmọ Yíbò ti ń bẹ lókè Ọya opportunity wọn wá lọ Yorùbá ti ń bẹ lókè Ọya opportunity wọn wá lọ Haúsá tó wà nílẹ̀ Yorùbá opportunity wọn wá níbi tẹ̀yẹ́ máa ń wọ opportunity lọ
téèyàn ti máa kúrò láti wọ opportunity lọ síbi kan opportunity téèyàn ń wá lọ síbi téèyàn ń lọ yẹn kò sí ibi téèyàn ti fẹ́ kúrò ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó wá túmọ̀ sí pé ẹ̀dá gbọ́dọ̀ appreciate àwọn tó bá rọ opportunity yẹn lọ́dọ̀ wọn, o gbọ́dọ̀ kà wọ́n kó o gbọ́dọ̀ respect wọn, kì í sí láti mọ bá wọn tó tẹ̀lé ayé wọn kọ́, kì í sí láti mọ ṣe láti mọ sọ pé wọ́n fail, láti mọ sọ pé wọ́n useless. That doesn't make any sense. Opportunity lẹ gbúrí lẹ́kọ̀ọ́ láàrin èkó tẹ́ fi wá sẹ́kọ̀ọ́ and you've achieved that opportunity. Then why can't you respect us? Why can't you appreciate us for being accommodating, for being harmonious? Why? Okay, only life in Lagos is not life. Then why are you there? Ìgbé ayé Èkó kì í ṣe ìgbé ayé. Kí wá ni wá ń ṣe ń bẹ̀? Kí ló dé tẹ́ ẹ takú bẹ̀? Kí ló dé tẹ́ ẹ fẹ́ lọ mọ́? Kí ló dé tẹ́ ẹ sọ bẹ̀ dílé? Kí ló dé tẹ́ ẹ sọ wípé it's no man's land? Kí ló dé tẹ́ ẹ fẹ́ jókòó kabẹ̀? When you know life there is not life. Okay o, mo gbọ́ nǹkan tó sọ o. Only a 47-year-old in Lagos is an ancestor and you should have died. Can you imagine? 47 years old lẹ́kọ̀ọ́ ancestor ni ó yẹ kó ti kú. Ó túmọ̀ sí pé ẹni tí ń sọ̀rọ̀ òtí tó 47 years. Ìsìn náà ṣe gbogbo ọmọ Yíbò tó bá ti pé 47 ń bẹ̀ ó yẹ kó ti kú. Àbí Yorùbá nìkan ni tó bá ti pé 47 ó yẹ kó kú. Kí lèdí tó fi gbọ́dọ̀ kú at the age of 47? So sáwọn ọ̀rọ̀ wọ̀nyí mọ́pọlọ dání sí anybody tó bá gbọ́. Okay o, only that's how bad it is. But people glorify it because there is no other options in Nigeria. Can you imagine that? When you know that there is no other option and you can't just keep your dirty thing you call mouth shut. O kàn sáà lè panu ẹ mọ́ kó o mi ìṣọ́nu kó o mọ jẹ́ǹjẹ́ rẹ jẹ́jẹ́ kó o mọ gbogbo ayé ẹ jẹ́jẹ́ kó o mọ live life ẹ jẹ́jẹ́ kó o mọ lọ sí Anambra kó o mọ sọ pé àárẹ̀ Èkó dé kó o mọ lọ sẹ́nugun kó o mọ sọ pé ọmọ wa tó wà lẹ́kọ̀ọ́ tó ti soríire dé. Sọ wá dìgbà tí ẹ bá léwúrẹ́ kan gànà tí wọ́n bá pajúdà sí because anybody tán bá pè lọ́bọ yóò fẹ́ faṣọ ẹni yẹn yá o kó òun lè jẹ́wọ́ fún lóòótọ́ pé ọ̀bọ lòun. Àwọn ọmọ Yíbò ti ń pùṣì ìran Yorùbá dé level kan tí Yorùbá fi máa dìde sí wọn and kò dẹ̀ ní easy fáwọn kò ní easy fáwa torí yọ̀bà nǹkan jẹ́ ní mo ṣe pàrọwà ń dùn ní bí àwọn àgbà wọn sọ̀rọ̀ ìdí tí wọn fi sọ̀rọ̀ ni pé wọ́n ń jẹ́ kó yé wa wípé táwọn fi sí wọn lẹ́nu ni wọ́n ń ṣe. Now, only because there is no other option in Nigeria, that is why you see someone on the timelines and standing on his OPay or PAMPay account, but is standing on the mandate of a person that is utterly useless. Ọmọ nǹkan tí yẹn túmọ̀ sí mo wulẹ̀ jẹ́ sọ fọ́dà. So when you see these things, don't feel sad. Feel sorry for them. Feel sorry for who? Àwa tá a ti tó ti lé tọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tá a tọ́nà dárìn tẹ́lẹ̀, àwa tá a tó lé ayé wa ṣe tẹ́lẹ̀. Because mi ò rí nǹkan tó ọmọ Yíbò ṣe fún wa lẹ́kọ̀ọ́ tàbí tó ń ṣe fún wa nílẹ̀ Yorùbá. There is nothing they can do that we can't do better. Bọ̀ bóyá torí pé ìgbádùn táwọn ọmọ Yorùbá ń rí kò jẹ́ kí wọ́n rí àwọn iṣẹ́ kan níṣẹ́ ló fi dàbí ẹni pé tó bá rọ́kùnrin ọmọ Yíbò tó bá rọ́kùnrin tó ń ta oúnjẹ ó ti bìlí pé ọmọ Yíbò ni. Yorùbá ti bìlí pé iṣẹ́ obìnrin ni kéèyàn máa wọn ráìsì tàwọn ẹ̀wà tàwọn gàrí tàwọn èlùbọ́tà. ìyẹn wà nínú iṣẹ́ táwọn ọmọ Yíbò fi jẹun lẹ́kọ̀ọ́ kaṣọ agolo sórí ráìsì sọ dìríkà sórí ẹ̀wà. How many cup you wan buy? How many dìríkà? That dìríkà na 350 naira o. Kọ́ ọmọ Yíbò ọmọ tẹ̀bà kọ́ ọmọ ta fùfú
nílé oúnjẹ àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe lọ́dọ̀ wa tó pọ̀ lélẹ́yìí gbogbo náà sákọ̀ ló ń ta part gbogbo ọkọ̀ ló ń ta electronics ọmọ Yorùbá gan lọ́kọ̀ ta electronics rí Adébọ̀wálé electronics lẹ́kọ̀ọ́ tó ń sọ pa èyí ọmọ Yorùbá lọ́kọ̀ ta bàtà rí bàtà ọmọ Yorùbá ń ṣe importing and exporting so kí lọmọ Yorùbá ń ṣe tí wọ́n bí lè pé Yorùbá ò lè ṣe kò yé mi bọ́nbá láwọn ń rọ̀bọ̀n látàyè báyé nìran Yorùbá ti ń rọ̀bọ̀n lágbẹ̀dẹ àrùn ọkọ̀ àrùn àdá gbogbo ń ta nílò pápátá nìran Yorùbá lè ṣe fúnra wọn kéèbó tó kó tọ̀dọ̀ wọn dé àti ní sàásùn ta fi ń sebẹ̀ àti léyìí ta fi ń roka àti léyìí ta fi ń pọnmi mímu àti léyìí ta fi ń pọnmi ta fẹ́ lò àti láwo ta fi ń jẹun aláṣọ tá ń wọ̀ anílẹ̀kẹ̀ wa ta fi ń ṣoge à ń dirí àrà sórí àwọn obìnrin wa so what else now only so when you see these things don't feel so sad, feel sorry for them, sorry for who or sorry for yourself only because in every aspect of human index mo gbọ́ o kó o wo àwọn nǹkan kó o lè mọ àwọn nǹkan tó ń bí èmi àkàndá nínú ní tí ó ń lé mi lóró sí wọn àti ò jẹ́ kí n gba sí wọn tí ò jẹ́ kí n rí wọn gẹ́gẹ́ bí èèyàn ò lè pé oníṣẹ́ only because in every aspect of human index development you cannot mark whatever that is going on in the southeast with what is going on in the southwest. It is only Lagos because Lagos could build Apapa Road. n tó ń try láti sọ ni wípé kò sí bá a ṣe fẹ́ rètí south west above south east I don't know only in every aspect of development index. Now ká ní lóòótọ́ bó ṣe sọ yẹn ló ṣe rí to the best of my knowledge kò sẹ́ni tó fẹ́ kúrò ní comfort zone ẹ̀ lọ sí ìlú tí ó mọ̀ ká ní south east dájú south west lọ like he said kò yẹ kí wọ́n wá south west now you shouldn't be coming to our land so far you know you rated happening in south east higher than the south west you don't need to come and pollute here you should have stayed in your place you can do your importing exporting and back to Anambra, back to Enugu, back to wherever you come from. You don't need to come here to come and disturb our peace because nobody forced you. We did not call you, we did not invited you. You came by yourself, go home every year to bring your families. So we deserve appreciation in every area. At least for accommodating you guys. Now, if you send your container to Lagos to Nigeria, do you know the demurrage you are going to be paying in Apapa? 50k per day. So they are making money from the people in Lagos. If you don't want them to make money with you or you can as well leave Lagos, go back to your place. You can do your importation through any means apart from Lagos because demurrage are being paid in every countries. Kò sí ṣé wọ́n sọ demurrage ní the Republic of Benin because àwọn náà ní sí wọ́n import lórí òkun lórí omi demurrage lọ́jà tẹ́ gbé lẹ̀ tẹ́ tí wàá gbé sókàn dídé máa wà nílẹ̀ ni can you just park a car in the airport kò sọ pé ò lè sanwó ní lórí kò páàkì káàfó dídí oṣù kan kó fi gbà yé ńlẹ̀ bẹ́ẹ̀ wá sanwó náà ẹni tó páàkì plane sí airport yóò sanwó ẹni páàkì jet yóò sanwó ẹni páàkì helicopter yóò sanwó wá sanwó parking lo and behold lẹ́kọ̀ọ́ lónìí tó bá fẹ́ páàkì sẹ́gbẹ̀ẹ́ títì wá sanwó ṣá yes ó bẹ̀rẹ̀ láti 1000 naira because kò sí parking space lẹ́gbẹ̀ẹ́ títì
bọ́ọ̀ bá dẹ̀ sanwó àwọn last month wọ́n mọ́tò ẹ lọ. so àwọn àdúgbò kan wà tó yẹ pé tó bá ti wọ̀ àwọn èèyàn máa jáde sí ọ like Alábà tó bá fẹ́ park l'Alábà wá sanwó owó parking wọ́n á wáyè fún ọ láti park because Alábà clumsy. wọ́n á wáyè to the extent pé wọ́n á wáyè síwájú bank fún ẹ láti park l'Alábà. so ó rọrùn fẹ́ yá Ìgbò láti unite against other tribe nílẹ̀ Nàìjíríà. ó rọrùn fún ọ láti unite against other tribe ní ilẹ̀ tribe yẹn. okay. So they are not going to make things work if it's never spoiled. There, you know their motive. There, you know their intention. Pé ànífààyè gbà wọn báwọn bá kọ́kọ́ da nǹkan rú. My darling brothers and sisters, kò dìgbà tẹ́yìn bá fọ́ ká tó mọ̀ ṣáájú. Torí pé ẹyin tó bá ti fọ́ kìí ṣe kó jọ mọ́. Tó bá bàjẹ́ àtúnṣe, bí ó bá bàjẹ́ kì í ṣe túnṣe lọ́pọ̀ ọgbà lóòótọ́, ṣùgbọ́n ilẹ̀kẹ̀ méjàmà tó so okùn kì í gùn tó kùn, okùn yìí gùn tó kùn. Ìbílẹ̀ nígbàgbọ́ wípé bí ó bá dàrú kò ní ṣètò. If possible tó bá tó stage kan àwọn èèyàn máa tì wá débi tá a ti máa resistance period gan láwà yìí. So like I said, mi ò fẹ́ kí program yìí ogun lágòjù. That means máa padà wá fún episode 4. Episode 4 náà ni màá ti parí ẹ̀ lágbára Ọlọ́run. Ẹ ṣé ẹ kú àdúró tì. Ẹ̀yin tẹ́ ẹ bá wo episode 3 yìí, tẹ́ ẹ wo 1, tẹ́ ẹ wo 2, possibly ẹ lè má understand nǹkan tí mo ń sọ. So you need the part 1, you need the second part before you can enjoy this one. And I want you all to meditate on it. I am talking to Yoruba people directly, and partly to our Igbo people. Maybe they can have a rethink. Believe in love and harmony than enmity. Think of what can unite us and leave what separate us. Àmì lórí ìwọ̀n ìfẹ́ nìkan kan wá sílẹ̀ o. Àníri wàhálà nílẹ̀ wa. Ṣùgbọ́n kokoko là á rán fa adití. Má fòkò mi sọ̀nà mọ́. Ọjọ́ kan là á lọ, ọjọ́ kan là á kọ́. Àkàndá lórí ọ̀rọ̀ lẹ́nu bíi tejò. N ó sinmi ná, n ó padà wá. Ẹ like, follow page mi lórí Facebook. Awikonko live. Awikonko live. Àkàndá ọ̀rọ̀ Awikonko. Ẹ subscribe sí YouTube channel mi. Awikonko TV. Awikonko TV. Àkàndá ọ̀rọ̀ Awikonko TV. Àkàndá ọ̀rọ̀ Awikonko akéwì. Ẹ wá èdè Yorùbá TV. Barrister Idan Shemba fún Councilor Arena. Bákan náà Yorùbá audio Bible fáwọn ọmọlẹ́yìn Kristi. Yorùbá audio Bible pẹ̀lú Àkàndá ọ̀rọ̀ Awikonko. Àánú Olódùmarè onífẹ́ nìkan kan wá sílẹ̀. Ilé òní lé wa tọ̀nù nínú àwa wọlé. Tẹ́ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹjá sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọ mi. Orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú. Ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì. Àjò àṣẹ o. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club Worldwide. Ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè, àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni Àkàndá ọ̀rọ̀ Awikonko. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún Àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp ní
nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234-8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide, ilé aláyọ̀ nílé wa. Ẹ̀rí lọ́kùn tàdátàdé ẹ̀fọ́ ló kú tiwotiwo ògbólógbò àtàdókù tòun tẹ̀wùrà gbà lọ́rùn lọ́dún bá fọ́ mi là lọ́jọ́ tí wọ́n fi àtàkùn rẹ̀ láyé tí wọ́n fi ògèdè gbó rẹ̀ lọ́rùn ó ní ìyẹn ó ní mo gbọ́ ó ní gbígbọ́ tí mo gbọ́ wọn lórí mi ní òjò ẹ̀jẹ̀ wọn ibi tójú rí àyà mi ní ògbé ẹnu ọ̀gbọ́dọ̀ sọ lọ́wọ́ yìí o. Àtàkùn ni wọ́n fi wọ́n kókó má lè tọ́lọ́wọ́.